Àwọn tó jáde látara àwọn sáré ni ìyòsí àbàdàn ṣe tí wọ́n ti sọ̀rọ̀ àbáwọ̀ ẹlẹ́dùnú sí ìgbésùn ọmọdé yìí ẹgbẹ́ ṣẹ́wọ́ ẹ̀ ṣe ìwé ṣé wọ́n wá tó bàbá máa bú bà ṣàǹkó ṣé ìwé nìkan wọ́n máa ma bí màṣẹ nínú olórí fújì o wọ́n máa ma bí òṣùpá sáré lọ bá bọ̀ bọ̀ àbọ̀sílẹ̀ ọmọ aláṣà káṣà o wọ́n máa ma bí màálù sáàtì gbọ́dọ̀ bá ìgbọ̀rọ̀ fẹ́ wọn àwọn tó jáde lásàrà àwọn sáré yìí ìbísí aráàlú ṣé bí wọ́n ti sọ àwọn àbáwọ̀ agbábìnrin sí Jésù ọmọdé yìí tó tẹ̀lé ṣé ìwé nìkan. Você está